gbà mi ṣe mọ́sẹ̀ mo pàṣà látùsì mi lọ sásà látùmọ̀ ẹ wò ara ta wọ́n bí yẹ́ yíyan wọ́n ní mo ní mi wá sàlásùmọ̀ mi ṣe kinní báyìí àwọn ará sàlásù bẹ̀rẹ̀ ṣe woman tó máa ń pín tó dáa yẹ woman tó máa ń pín tó dáa yẹ. ọlá London èyí kan rẹ́rìn-ín bẹ́ẹ̀ yẹn ni. ìyẹn máa ń sìn àkó tó mọ̀nà náà. ẹ wo ẹlòmíì wá mi wá sílé dáhùn pé ọmọ provision ọdún yẹn sẹ́ẹ̀. Mo máa gbà. At least ó ṣèṣì ni mo máa fi ń pín ẹ o tó bá jẹ́ pé wọ́n fẹ́ rà á níta lẹ́yọ kọ̀ọ̀kan ó ṣe máa rà á bí kan bíi 3-5 sí bóyá 4 something or 3-5 ṣá wọ́n sì máa rà á. ìmí ìwà mi wá sílé pé kí ló dé wọ́n lẹ̀ wá sàlátù mọ́ kí ló ṣẹlẹ̀ ní rèso ní ṣe kí mo ní kò sí ìyá ẹ máa èmi ò kàn wá mọ́ ni mi ì ṣe kíní kan mọ́ ni pé mo ti kú ònú Islam àwùsùbìlà ọmọ ìyá mi fúnra ẹ̀ gan ṣe kò bá mi sọ̀rọ̀ mọ́ kò ta sí mi mọ́ ó ní pé ó lémi èmi ti ń ṣe ìkíní èṣù ó máa ní ọlọ́mọ ẹ̀ka rẹ̀ṣù mo léṣù mo lọ́mọ èṣù lèmi ó ní àwùsùbìlà mi lọ ṣe tọ́jú mo ní kí lẹ tí rí mo bá mi sọ̀rọ̀ lọ́la báyìí omi tí mo ó bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mi ó kí mi mo ní adúpẹ́ fún Ifá ṣeun Olódùmarè ṣeun Ọ̀rúnmìlà bàbá gbọ́mìrègùn oníkẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olóhùn kọ́ ló fóun ní nǹkan mo lóun ló jẹ́ kí n fún yín mo lóun ló pèsè fún mi olóhùn kọ́ ló pèsè fún mi mo lẹ́ẹ̀ ṣe mọ̀ mo lẹ́mi fún yín nǹkan mo sọ fún yín pé òun ló pèsè fún mi tí mo fi fún yín ó dá àwọn onígbàmọ́ mo lè kó wá ń sìn ìyẹn ti lọ ìyẹn tó fóun ànábì ló pèsè ẹ̀ ṣé ànábì fẹ́mi lówó ànábì dẹ lọ́lá tán ó wá sọ pé ànábì ò mọ̀ ṣe mọ́ ànábì kan ló ṣàánú èmi o ó ní ànábì lèmi pè tèmi fún àwọn mo ní àwọn ọrùnmọlẹ̀ ló wà lẹ́yìn tèmi o ànábì ò gbọ́ nǹkan tí mo sọ ẹ o. lọ́nà ìgbà tí wọ́n yọ fáṣẹ àwọn kan máa ń sọ pé àmì mo ní àmì àṣẹ lèmi máa ń sọ wọ́n ní àmì àṣẹ tó bá máa bá mi sọ̀rọ̀ lọ́la ló kú o bó dẹ̀ ṣe wà àlébi ń pa ó dẹ̀ sì mọ́lá ó dẹ̀ sì sọ pé òun ò ní pè mí bó mo ṣe ń gbọ́rọ̀ yẹn tó pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ àló sọ pé òun ò ní pè mí sẹ́ẹ̀ pé mi máa ní Ifá ló ṣe pè mí mo ní ebi ò tí ì pa ni. àwọn bíbù yẹn agídí ẹ bá ń gbọ́ ṣàkọjìyà ọ̀wọ́n náà ń pè bẹ́ẹ̀. ó wá ti lọ gángọ̀ pẹ̀lú àáfàá ìmáàmù àsàlátù wa ó ti wá gángọ̀ pẹ̀lú ẹ̀ mo ní kódà gèmi gò fẹ́ rí ẹ tó rẹ́rù yín bá mi tí bá sọ pé ọmọ ìyá mi ní ẹ̀gọ́ tí bá gbẹ̀ ẹ́ láyè gan ta ló mọ̀ ìgbà tó ti lọ gángọ̀ pẹ̀lú àáfàá àsàlátù alábàáyé tèmi jẹ́ èmi náà dẹ̀ rọra yẹra nítorí wọ́n bá pé fine ó máa padà sílé a máa ṣe normal mi kúkú bàjà ju pé mo fún ẹ kò dẹ̀ kí mi pé mo ò dúpẹ́ mo dẹ̀ ní fàṣeun ó dẹ̀ sọ di mátà ṣé ìwọ lọ pèsè owó fún mi àbẹ́lẹ̀ ìyàwó agídí wèrè wọn pọ̀ o ebi dẹ̀ máa pa wọ́n dẹ̀ máa ṣagídí. ẹ̀bẹ̀ yìí tẹ́ sọ pé fàṣeun anybody tẹ́mi bá fún lówó ń sì tí bá sì nǹkan máa sọ owó èṣù ni mo fún yín o pé kó má tọ̀ mí tó ti bá mi yọ sọ fún wọn sí nìyẹn o ìwọ tó bá dé kó lè gbowó èṣù rárá bá mi dá nǹkan mi padà èèyàn kan sọ fún mi kó ní tó bá máa bẹ́sù jẹun síbi ẹ̀ bọ́dọ̀ ògùn mo ní èmi báyìí mo ti kọ́ síbí yẹn ọwọ́ ni mo ń jókòó tì mò ń jẹun pẹ̀lú ṣé wàá rí bàbá mi o ẹ jẹ́ parí lẹ́yìn kan ṣé wàá rí nínú fámìlì mi báyìí sí gbogbo àwọn tó jọmọ ìyá mi mo ti kó èlọ́tọ̀ fún wọn wọnú ìṣẹ̀ṣe àwọn bíi out of 5 àwọn 4 mo ti kó wọn wọnú ìṣẹ̀ṣe gbogbo wọn kò pa láwọn báyìí ó wá dẹ́yẹ sí wa ìyá mi náà tó máa ń sun tó máa ń ṣe kinní báyìí ìyá mi náà ti kò kírun mọ́ mo ti bá wọn sọ̀rọ̀. That's good. I love that. ìyá mi ọmọ tó ṣẹlẹ̀ ní pé táwọn náà bá bẹ̀rẹ̀ ọmọ àrípò tó wà ń bẹ̀. òun nìkan náà 5 sí òun nìkan ló lóun ò ní tẹ̀lé mi àwọn ọ̀rẹ́ tó ń bẹ̀ mí gbogbo wọn báyìí mo ti fọ̀nà wọn ẹ wo ẹ má fi ṣe má pa á lámọ̀
wọ́n fẹ́ ìyá sílẹ̀ mi dáadáa ni minority wọ́n fẹ́ sílẹ̀ nìyẹn dáadáa ni. minority nìyẹn. òun nìkan nínú àwọn ọmọ márùn-ún àwọn yẹn sì tọ́ pé wọ́n ní àǹtí mi àbọ̀rọ̀ àbọ̀yọ̀ ni ó gbọ́ àtọ́ ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀. àwọn tó já nìyẹn àwọn yẹn tí mo bó ṣe ń lọ náà. nínú àwọn márùn-ún àwọn mẹ́rin mo ti kó wọn òun nìkan wá dá dúró wá dóṣì yẹn ṣe wá ń dáyà yẹn jẹ ibi dẹ̀ ń pa. ìyá mi ìrẹ́ yìí máa padà ẹ má wọrí mo ń sọ fún ìyá mi gbogbo wa yìí èmi yìí bá ta ẹ jẹ́ kí ẹ̀gbọ́n sọ nǹkan tó ń sọ. èmi wọn preach fún mi ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní give up lórí church àwọn pásítọ̀ yẹn tó ti ń ṣàṣìṣe lélẹ̀ tí ń sọ kínní kan mo dẹ̀ ti ń experience ìgbà tí bàbá mi pásítọ̀ ni ó kú sínú òṣì àtìṣẹ́ ni. ìgbà tí bàbá mi kú mo ṣẹ̀ jáde secondary school ni ní 98 tàbí early 90 or 2000 ni bàbá mi kú late 90 or 2000 bàbá mi kú 19 years àwọn ará àdúgbò lọ dáwó níjọ́ ẹsẹ̀kẹsẹ̀ tí bàbá mi kú ìjọ́ yẹn náà ni mo lásin bàbá mi àwọn ará àdúgbò ará church member kọ́ báyìí mi ìrẹ́ ọkàn tó bá lọ láwọn lọ plant church sínú igbó bàbá mi ló máa lọ lead tó yẹ́rọ bá ti ń pọ̀ wọ́n á tún gbé kúrò ń bẹ̀. wọ́n máa gbé wọn kúrò bó ṣe ń ṣe nìyẹn. ìgbà tẹ́mi wà kékeré bàbá mi ọmọ èkó ní olóògbé mo dàgbà sí bàbá mi máa gbé owó church wálé nínú bí ebi dẹ̀ mo máa pa wá nulẹ̀ báyìí bàbá mi ò nílé èmi máa ń jí o mo máa ń lọ síbi fèsè mo máa ń mú owó yẹn ebi mo máa pa wá nulẹ̀. owó bàbá yìí lè jí owó Olódùmarè lẹ mú. kò ní lè fọwọ́ kàn ebi dẹ̀ mo máa pa wá nulẹ̀. ìyàwó mi ń sìn ọkọ kò ń ṣe Yorùbá mo ṣe ń tà láti Calabar ni mo ṣe ń tà láti jẹ́ kó òun yìí lọ church pé má wọrí church yìí máa ṣe kinní yẹn fún ẹ tí church bá ṣe kinní yẹn fún ẹ wàá wá padà wàá wò nǹkan táwọn ń ṣe ń lé yín náà. àwọn Calabar dẹ̀ rí yìí wọn kì í fi ìṣẹ̀ṣe wọn lẹ̀ o bàbá wọn fi lẹ̀ o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ ìdílé ọba ló ti já ẹ̀gbọ́n bàbá ẹ̀ ló jọba ìlú níbi ìlú ibi tó ti jáde ẹ̀gbọ́n bàbá ẹ̀ ní ọba bẹ̀. nígbà tó lọ ṣèyàwó làwọn rí pé bàbá wọn ti sá kúrò lé ti tẹ̀lé deeper life tó lóun fẹ́ ṣe nǹkan tó ń ṣe ló fi sá kú wá sẹ́kù. ọ̀jẹ̀ deeper life lọ gíròsì so kí nìyẹn yìí wà ló mò ń tà láti convince ẹ̀ bọ́ yìí wà lọ́kùn ẹ̀. ìgbà mi mo máa ń pè é mo máa ń tó fẹ́ máa korúkọ ẹ̀ ńgbà mi màá ní Ifábùnmi o àní àkíní kan mo máa ń sọ fáwọn orúmọlẹ̀ pé kọ́ jọ kọ́ bá mi convince ẹ̀ kọ́ yọ sí tó bá ṣí ojú ẹ̀ chọ́ọ̀chì yẹn òun náà ní lọ mọ́. bàbá mi tí kinní bí nǹkan tẹ́ sọ yìí tó bá ṣẹlẹ̀ tán ó máa sú ẹ̀yin náà ìtorí á wá gbà ju ẹ̀yin gan fúnra ara yín lọ ó máa sú yín á sú yín ẹ̀yin gan ẹ̀ wò pé ẹ mà ní sùúrù ṣé ẹ tún wá máa bu pé kí ni ṣe bó bá wà ń bẹ̀ ni bí akọ ẹ̀gán ìtì ẹ̀gán tẹ̀ títí wá pọ̀ ju títí wa yìí lọ. so ìyá mi. irú ọmọ mi ọmọ 7 months nísìn mo máa ń ṣe ẹ̀ làárọ̀ wá ifá rọ̀ wá Ọ̀rúnmìlà rọ̀ wá sí létí láàárọ̀ tó bá ti jí báyìí ọkùnrin máa ń ṣe sí létí ni. ẹ wò ó ṣe rí àwọn pípù yẹn wọ́n mọ agbára tí àwa Yorùbá tá a ní bóyá ṣe rí lórí research tèmi ṣe ìyá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe rí kò sí ìran tí wọ́n kó lẹ́rú ní Áfíríkà tó tó ìran Yorùbá ìran Yorùbá ni àwọn pípù yẹn kó lẹ́rú jù Portuguese wá ó kó wa lẹ́rú England wá ó kó wa lẹ́rú oníkálukú wá wọ́n wá píìkì títì wọn Arab náà wá ó ṣe títì ẹ̀. bẹ́ẹ̀ ni ó yé yín ṣe rí wọ́n ti rí future yẹn wọ́n ti rí pé àwọn pípù yìí level tí wọ́n wà yìí. ṣebí àwọn Chinese náà ti ń ṣe tí wọ́n ń sìn náà káwọn bá wa kọ́ jọ kọ́ bí tà wá mọ́ ni ṣebí àwọn Chinese náà ti ń ṣe tiwọn. Chinese ìyẹn kékeré nìyẹn ìyẹn máa sort out ìyẹn ó máa sort out naturally ẹ jẹ́ rí gbogbo àwọn tó ń gbowó gbélẹ̀ fún wọn ṣe nǹkan oríṣiríṣi yẹn oníkálukú wọn náà máa fi ra wọn di so ṣe rí
wọ́n ń pe studies kan tẹ́ bá rí àwọn tó ń lọ sí theology school ó yé yín ẹjọ́ ẹ má bínú o mi ì ní pẹ́ àwọn tó máa ń lọ sí theology school tó máa ń ní wọ́n lọ sí school àwọn pastor nǹkan yẹn ṣé mọ̀ pé course kan wà tí wọ́n ń pè ní ATR African Traditional Religion Studies oyè yín ṣe rí ATR yẹn tó bá ti bẹ̀rẹ̀ láti level 1 tó ti ń lọ different subjects náà máa ń ṣe o ṣe rí subject yẹn fúnra ara ẹ̀ gangan is another subject on its own ṣe rí tí wọ́n bá ti wá ń train wọn wọ́n máa train wọn débi pé ṣe rí àwọn òyìnbó tó wá yẹn ni wọ́n study Africa ò náà study agbára wa especially ilẹ̀ Yorùbá so wọ́n máa wá ń kọ́ wọn pastor yẹn wọ́n máa kọ́ wọn ní bí a ṣe ní agbára tó ní ilẹ̀ Yorùbá bí a ṣe strong tó bóyá wá mọ nǹkan tó máa fi dùpọ̀ nǹkan tó máa fi ń dè wọ́n ni wípé àwọn mọ̀ pé agbára wà ní ilẹ̀ yìí o tó ní agbára gan wípé bọ̀ tẹ́ ẹ bá ti graduate tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí plant church ẹ má ever fi preach fún àwọn mẹ́mbà yín nítorí pé tẹ́ ẹ bá ti fi lè preach àwọn mẹ́mbà yín ẹ̀ ní réyàn ní church agbára yẹn oníkálukú wọ́n máa lọ locate agbára yẹn ṣe rí pé àwọn òyìnbó yẹn wọ́n mọ̀ pé alágbára wọ́n lè sọ fún àwọn pastors yẹn mo ti sọ fún pastor méjì báyìí sìn wọn ò lè bá mi jiyàn tán lọ sí theology school now wọ́n mọ̀ pa alágbára yẹn wọ́n dẹ̀ fi kọ́ àwọn pastor yẹn náà wá ń kọ́ church wọ́n ń kọ́ church káàkiri now bọ̀ wọ́n lè tú àṣírí yẹn fún àwọn members wọn wọn ò táṣírí yẹn fún àwọn members wọn now kí ló wá ṣẹlẹ̀ àìtú àṣírí yẹn fún àwọn members wọn yẹn wọ́n fi kíní yẹn di àwọn members wọn mọ́lẹ̀ wọ́n dè wọ́n mọ́lẹ̀ tó bá rí member kan tó dà pé yẹn fẹ́ já tó jẹ́ pé ó lẹ́nu ó lè máa sọ̀rọ̀ láàrin member oyè yín stylishly àwọn pastor yẹn á sọ dìjà wọ́n á lè kúrò ní church wọ́n á wá kéèsì sí lẹ́sẹ̀ èmi ti rí yẹn rí dáadáa ó ṣẹlẹ̀ ní parish tèmi ń lọ wọ́n máa sọ́dọ̀ ta ni wọ́n á make sure wípé ẹni yẹn fi ṣọ́ọ̀ṣì lẹ̀ tí ẹni yẹn bá jẹ́yàn tó lágídí wọ́n á change ẹ̀ fún wọ́n á sọ di spiritual ẹni yẹn á kàn rí pé ibẹ̀ ẹ̀ kọ̀rùn sóhun ni so àwọn people yẹn mọ̀ pé a ní agbára àwọn mọ̀ pé Ọlọ́run ó ti fún wa naturally la ni mo sọ nǹkan kan fún wòlíì kan mo ní gbogbo ẹ̀mí tẹ́ ń lò yẹn pátápátá mo lóyìnbó tó mú Christianity wá mo ní sọ ń lo ẹ̀mí rí ó wá ń wò mí ó wá ń wojú mi báyìí ó ń wò mí bí ìgbà tí ọ̀nì tí wọ́n so tọ́fokùn so ọ̀nì ó wá ń wojú mi mo ní òyìnbó ò lè lu ẹ̀mí mo ní ẹ̀gún àwọn bàbá wa tó ti wà nínú DNA wa mo ní tí a bá ti wà lifted dé level kan agbára yẹn máa jáde so ẹni yẹn á máa sọ extraordinary things nǹkan tó máa ṣẹlẹ̀ àbí nǹkan tó ti ṣẹlẹ̀ àbí nǹkan tó ṣẹ̀ fẹ́ ṣẹlẹ̀ á máa tú àwọn àṣírí yẹn mo ní but tóyìnbó bá dánrú ẹ̀ wò tẹ́ bá dánrú ẹ̀ wò ní iwájú òyìnbó mo ní ẹni yẹn wọ́n lè gún ní injection ipò ti ya wèrè mo ní so kí la wá fi ń tanra wa kò lè sọ̀rọ̀ wòlíì ló pe rẹ̀ mo ní so wòlíì tẹ́lẹ̀ kó aṣọ sọ́rùn yìí mo ní ẹ̀gún ilẹ̀ Yorùbá ló ń gùn yín kò yàtọ̀ sí ẹ̀gún oníṣàngó ọlọ́bàtálá oníkálukú káàkiri bẹ́ẹ̀ yẹn òun ló ń gùn yín ìṣe náà dákẹ́ so àwa ní ká continue Ọlọ́run tí Olódùmarè ó ti ṣàánú wa ó ti jẹ́ ká róòtọ́ oyè yín so ó lójú èèyàn tó máa ń rí òótọ́ tó dẹ̀ máa ń tẹ̀lé òótọ́ ẹlòmíì á róòtọ́ báyìí ẹ̀rù á dẹ̀ tún máa bà láti tẹ̀lé òótọ́ bọ̀ṣẹ́ eré ẹni tí ó dàgbà dé bí èjì ti tèmi yìí àti èjì ẹ̀yìn ìyá wa yìí àtàwọn brọ́dà wa àtàwọn dádì wa tó lè take decision ní èjì yìí iṣẹ́ ni o ṣe rí nǹkan tó ń ṣe ọ̀wọ́n Muslim àtàwọn àfáàs yẹn nìyẹn àtàwọn kan ní Christianity ẹ mọ̀ pé irọ́ tó ti ń pa fúnyàn láti kékeré ọmọ tó ti ń lù láti kékeré tán ni kó máa dúbi ẹran báàbẹ́ kíní kan ó yẹ yín títí tó kọ́ kíní yẹn tó fi dàgbà ẹ wá ní pé kọ́mọ yẹn wá change ìgbà tó dàgbàlagbà
ó máa le díẹ̀ á lè ó yẹ yín so díẹ̀díẹ̀ àwọn irúmọlẹ̀ náà wọ́n ti Ifá náà ti sọ wọ́n ní Ifá sọ pé gbogbo ọmọ òun tó lọ gbogbo wọn náà máa padà wá èmi gan mo ṣe bìlíìfù ní báyìí because level tọ́wọ́ èèyàn fi ń dìde tó fi ń dìde ó yà mí lẹ́nu o tẹ bá rí lẹ́yìn sí i ó máa sọ pé ẹ wò mi ń lọ sí kíníjàre wọ́n parọ́ tọ̀yàn bẹ́ẹ̀ ni ẹ wò ìṣẹ̀ṣe yẹn ó dà pé ibẹ̀ yẹn gangan lọ́nà wà o ó dẹ̀ sọ ó dẹ̀ mìíní ẹ̀ nìyẹn nǹkan tó dẹ̀ fẹ́ ṣe ló ti sọ yẹn kò parọ́ so kólódùmarè kó ṣàánú wà wá tá ti róòtọ́ ká continue àti máa press ìtorí wọ́n máa evangelism àwa náà bá wọn ṣe evangelism èmi máa wà nídìí gbogbo sound equipment a máa ṣe handbill a máa ṣe gbogbo ẹ̀ tá a bá ti bá wọn ṣe tán a lérè o gbogbo èrò tó bá wá sí chọ́ọ̀chì olùṣọ́ ló ní o àtọwọn òṣìṣẹ́ olúwa o àwa máa padà lọlé wa a máa lọ mu gàrí ni o. Bàbá mi àṣekísà òru ni máa wọlé but irú ẹ̀ ní ìbáyà má ti jí jáde látago 5 má ti lọ tó speaker má ti jí lọ tá a bá ní kórè ọ̀sẹ̀ kan mẹ́ẹ̀ẹ́dínlójú mi lè máa sáré lọ sáré bọ̀ ni but at the end of the day kò sí nǹkan kan but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa náà a dúró sórí ẹsẹ̀ ra wa so àwọn pípù yẹn wọ́n mọ̀ business wọn ti ń fail already ó yé yín ó máa dé level kan àáfà mi á fẹ́ ṣe Allahu Akbar báyìí ṣe rí tó bá máa wo ẹ̀yìn báyìí kò ní rí anybody mọ́ kíní yẹn dẹ̀ máa ó dẹ̀ ti ń ṣẹlẹ̀. Bàbá lágbára Èdùmàrè lágbára Ọ̀rúnmìlà lágbára Ẹ̀fà lágbára àwọn rúmọlẹ̀ àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ní ṣọ́ọ̀ṣì 100,000 capacity a máa sọ di factory lágbára Ẹ̀fà nílẹ̀ Yorùbá mi ò sọ ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá o bọ̀ nílẹ̀ Yorùbá yẹn gbogbo àwọn ṣọ́ọ̀ṣì wọn yẹn láì máa sọ di factory ìmí a máa sọ di sports center fáwọn ọmọ láti gòkè. yes bó ṣe máa jẹ́ nìyẹn o. Gbogbo ẹni tó bá ní àní dìde àwọn a máa fi wọ́n ṣe àtẹ̀gùn fọ́ orí wọn mọ́lẹ̀ fi gòkè ni. Láṣẹ Ìdùmarè yes tó ṣe máa jẹ́ nìyẹn so ìyá mi ẹ try o èèyàn 4 nínú 5 wọ́n ti tẹ̀lé yín iṣẹ́ lẹ ṣe o.